oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde o oríṣiríṣi ìwòye àríwísí làwọn èèyàn ti ń fi ṣọwọ́ lórí ọ̀rọ̀ àárín gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé agbóhùnsáfẹ́fẹ́ ẹlẹ́yinjú àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù tí ó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò àgídìgbò Alhaji Oriyomi Hamzat àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ Olúwaṣèyí ọmọ Makinde lórí fídíò tí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ní Alhaji Oriyomi Hamzat tí ó tún jẹ́ olùdíje sí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party lórí fídíò tó ṣe tó ti jẹ́ kí ó yé àwọn olólùfẹ́ rẹ̀ wípé ká má gbìyànjú láti máa wọṣọ yẹ́lò tán bá ti kọ Oriyomi sí o tàbí tán bá ti kọ ẹgbẹ́ àkọọ̀dù sí tàbí Ọ̀yọ́ ń pè ọ́ torí pé àwọn alágbára kan àwọn tí wọ́n wà nípò agbára lọ́wọ́lọ́wọ́ wọ́n ń pètepèrò láti borúkọ ọ̀hún jẹ́ látàrí èròǹgbà ọ̀hún láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ọ̀rọ̀ tí Alhaji Oriyomi wá sọ nínú fídíò yẹn ṣe ti rántí ó ní oríṣiríṣi àwọn èèyàn tí ń mú fọ́nrán jáde ń bẹ̀. lára tí àwọn èèyàn ń sọ ni wípé wọ́n ní Alhaji Oriyomi gan ti lè sọ̀rọ̀ jù. ẹ lọ ní àròjinlẹ̀ kò sí olóṣèlú tó ṣe é jà fún confam sọ fún yín ẹ má ja ìjà débi wípé at the end of the day ẹ̀yin gan máa regret. olóṣèlú kankan ò ṣe é jà fún olóṣèlú kankan ò worth kẹ́ máa gbéra yín ṣépè bàbá ẹ̀ ṣe kinní kan kẹ́ máa tú àṣírí ara yín lórí atẹ́gùn torí pé ẹ̀ ń support ẹnìkan mo kàn máa ń wo many people torí wípé nígbà tó bá yá àwọn tẹ́ ń jà fún yín wọ́n máa padà parapọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà níbi tán máa fojú sí mọ́ àwọn tẹ́ ń jà fún yìí púpọ̀ nínú wọn ò really nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe ń hùwà lórí cyberspace ṣùgbọ́n wọ́n nílò yín láti ṣe many things. mo rántí ìgbà yẹn lọ àìmọye nígbà tí mo ṣe wà Naija tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú radio station èmi ni mo wá official kan yẹn lọ́jọ́ yẹn Hilux ni ṣe mo Hilux ga sókè ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan àwọn ò mọ̀ mí èmi mọ̀ wọ́n dáadáa ọmọ ọba ni wọ́n nílé Ifẹ̀ wọ́n ti wá wà ní House of Assembly nígbà yẹn tí ó gbẹ gbóná time 2014 election tá ń dá bí ẹnu tá ń rọ̀ bí òwe lórí rédíò ìgbé àṣẹ mọ́ ọ̀tọ̀lẹ́gbẹ́ tí àwọn wà ọ̀tọ̀lẹ́gbẹ́ tí ẹni tó ní station tẹ́mi bá ṣiṣẹ́ ọ̀tọ̀lẹ́gbẹ́ tí wọ́n wà á pàdé lẹ́lẹ́yẹlé ni bombs wà ládùúgbò yẹn mo yẹ slow down báyìí ẹ̀gbọ́n yẹn náà ń kọjá báyìí ẹ̀gbọ́n yẹn náà slow down ṣe mọ̀ wọ́n ti rí logo ibiṣẹ́ yẹn ẹ̀gbọ́n yẹn dẹ̀ roll down báyìí wọ́n dẹ̀ wò mí báyìí bóyá face front tó bá jẹ́ni tó ní jagamu ni wọ́n máa kò bá ní ṣe get mo tún wá ní kí driver lọ drop staff kan nígboro tọ́ọ̀gì kan wà tó popular gan mi ìrántí orúkọ ẹ̀ tí má ti rántí orúkọ ẹ̀ mi ò ní da ìyẹn wo ni wọ́n ní táwọn yẹn sáré dé báyìí bàbá yẹn wọ́n ní wo ni mọ́tò wúmà ẹ̀dà èmi náà ń wà o mo tún wá lọ́rẹ̀ẹ́ kan òun ò mọ̀ pé mo mọ̀ pé òun ló máa ń send text message nígbà tí mo join rédíò ti fẹ̀ yẹn tẹ bá rí oríṣiríṣi messages òun believe wípé òun ti hide òun ti lo nọ́mbà tẹ́nìkan ò mọ̀ true caller gbé jáde o a máa pa ẹni máa wẹ̀ yín ẹ̀ wò on top waiting ẹni tí mò ń sọ lẹ́ni ibi tí yóò sọ pé òun máa pa mí sí yẹn ó ti wá wà lára wọn òṣèlú àánú yín ò ṣe mí. Alhaji Oriyomi Hamzat ṣẹ́ni gbogbo àwọn tí wọ́n ṣe ìní kan máa jó lọ igbá àwo yẹn èmi ò dá yín lẹ́bi omi ìdẹ̀ dá yín láre o èmi ò dá gómìnà Seyi Makinde lẹ́bi mi ìdẹ̀ dá láre o torí wípé kò kàn mí òṣèlú. Number one wọ́n invite yín ṣe rí àwọn shows tẹ́ ń ṣe yẹn àwọn videos yẹn they are very unnecessary ask me why ẹ ti sọ̀rọ̀ jù gbogbo explanation yẹn ọ̀dọ̀ àwọn agbófinró ló yẹ kẹ́ ẹ ti ṣe torí pé mi sì mọ̀ wípé lọ́jọ́ iwájú
àtẹ̀yìn o àti gómìnà Seyi Makinde o ẹ̀yin méjèèjì ẹ sì máa parapọ̀ ẹ jọ ẹ screenshot bí ẹ bá mi save ẹ sì tún máa parapọ̀ ẹ sì tún máa jọ ṣe òṣèlú na your mate ẹ má tanra yín ẹ̀yin mo mí àwọn tí wọ́n ń fò káàkiri gbogbo àwọn tó ń pariwo ọ̀yàn ń pè ọ́ you are the best ẹ fún wọn jẹ́ kinní kan. The incumbent governor Seyi Makinde, he has the capability, the power to do anything. Ẹ̀yin lè ní fàyè gbà. Èmi ò sọ pé kéèyàn ṣe agbára lò. No, I'm not saying that. I'm just saying this for the sake of Alhaji Oriyomi Hamzat, who is venturing into politics for the first time. For the very first time. Àti Governor Seyi Makinde wà tẹ̀yìn o ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wọṣọ àlà tí ẹ gbọ́dọ̀ jọ tapo sí àní mo ṣì ń tẹnumọ́ sẹ́ wọ́n sì máa bá ọ̀rọ̀ yìí sì máa níyànjú débi wípé gbogbo àwọn tó ń ṣe go on sàn àwọn tó ń oníkálukú sì máa káwọ́rọ̀ ni òṣèlú ilẹ̀ Yorùbá ò ṣe dá sí especially Ìbàdàn Ìbàdàn politics tó o bá ní ọpọlọ má gbé gẹ̀ẹ́sì Ìbàdàn làwa ìdàgbà sí bẹ́ẹ̀ ni náà bí wa sí kì í ṣe pé dàgbà sí náà forí wa sọlẹ̀ sí gbà Adéọ̀yọ́ hospital Yemẹtu láti bọ́ọ̀lẹ̀ báyìí kò dẹ̀ sí pàtì tá a gbé rí Òkè Àdó fẹ́lẹ́lẹ̀ Ìwó road Báṣọ̀run ṣe mọ̀ gbogbo ẹ̀ adẹ̀ láwọn èèyàn káàkiri so I'm more or less Ìjẹ̀ṣà Ìbàdàn ṣe àpò báyìí máa ń sọ ń bì ní tí wọ́n bá bí èèyàn sí Chicago tó wá ń gbé ní Arizona ó máa ní I was born in Chicago but Arizona ló ń gbé bó ṣe jẹ́ nìyẹn so ẹ jọ̀ọ́ Alhaji Oriyomi Hamzat àwọn èèyàn lè fẹ́ govern wọ́n pọ̀ jàǹtìrẹrẹ Ọlọ́run ọba ló ní déédéé kò sí tọ́lọ́run bá ní pé lágbájá báyìí ló máa tún bọ́ sórí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ kò sẹ́dá tó lè yẹ kò sí so ẹ má sọ̀rọ̀ jùmọ̀ ó ti pọ̀ jù bí mo ṣe ń gbọ́ kí nígbà tí mo lọ bí iṣẹ́ mo fi sí bluetooth níṣẹ́ lára ń ta mí pàìpàì lórí highway pé ó ti ẹ má sọ̀rọ̀ jù ẹ save gbogbo nǹkan tí ẹ fẹ́ sọ yẹn ẹ save ẹ fáwọn tó invite yín àwọn tó súnmọ́ yín if you have anything to I don't know how to put it if you have anything láti jẹ́ tó bá fẹ́ dàbí evidence you have your wife you have your close pals you have people that are very close to you you have confidence ẹ gbélé wọn secretly ẹ kọ fún wọn wípé bye bye ó ń déwájú ó ń dẹjọ́ torí tọ́rọ̀ bá délé ẹjọ́ àbí nǹkan kan which I pray should not be so but explaining yourself ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ má sọ tán mi fẹ́ sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ mi fẹ́ sọ pé ẹ má ń sọ àsọtán ẹ má sọ tán torí wípé ipò tẹ́ ẹ fẹ́ lọ yẹn ipò àgbà náà ni àgbà ní fọ̀rọ̀ síkùn bí àgbà ẹ fọ̀rọ̀ síkùn ẹ má yẹ kán tì yín kẹ́ máa tọ gbogbo ẹjọ́ no mi ò support Seyi Makinde mi lè support ẹ̀yin lórí issue yìí ni o ni mò ń sọ o torí wípé èmi mọ̀ pé ṣì máa padà pàdé ìwọ tó bá níwọ̀n lè ká má pàdé mọ́ máa tanra ẹ̀ àwa ti rí lọ́sùn wa yẹn táwọn kan báyìí tí wọ́n na ìbọn báyìí ni ìbọn ní Òròkìdè 2005 2006 it was before 2007 that's Òròkìdè wọ́n na ìbọn báyìí ni ẹni tí bàbá aláyé yẹn na ìbọn sí wọ́n padà jọ wà nínú ẹgbẹ́ kan náà padà tó bá ti pa ẹni yẹn ńkọ́ ẹ wò ó ẹ bọ́lẹ̀ ń bẹ̀ Alhaji Oriyomi mo fọlọ́run ṣọ́ yín o Governor Seyi Makinde mo fọlọ́run ṣọ́ yín o ẹ̀yin agbọ̀ràn ọdún tẹ́ ń fò káàkiri nígbà tán bá parí ìjà kí n ṣòkè Ìbàdàn ni òkè Ìbàdàn kan náà ẹ lọ wá bí jókòó sí. Tíṣkà ti confam ẹ̀ pé oyún ojú ní dọ̀là mú pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bí mo ti ń sọ̀rọ̀ yìí. Ìtọ́jú natural treatment tí yóò mú fibroid yẹn kúrò tí yóò yọ dànù tí ọ̀dẹ̀ ní padà mọ́ tí ọ̀dẹ̀ ní ní ọ́ lára tí wọn ló fi dẹni tí ń róyún ní tó ń fẹ̀yìn gbọmọ pọ̀n tí oògùn ẹ̀jẹ̀ àwa ìdá
tí ó di àfìsẹ́yìn nínú ayé rẹ. Pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn pé wá o, eléyìí kì í ṣe oògùn téèyàn gbé ránṣẹ́ o. Wàá wá tó gbọ́ àlàyé bí wọ́n bá ṣe ní kó máa lò ó. Tó o bá padà lọ ṣe test àbí padà lọ ya scan, ò ní rí oyún ìju kankan bẹ̀ mọ́, kò dẹ̀ ní padà mọ́ pẹ̀lú ẹ̀rí tó dájú mo fi ń sọ̀rọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó pè nìyẹn. Àwọn èèyàn ti mọ̀ mí látàná kó tó dè mí wípé tí mi ò bá rí, tí mi ò bá gbọ́, tí mi ò bá rí àrídájú rẹ̀ mi ò ní mú wá fún yín.